Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. Hmm. Nǹkan ń bẹ mẹ́wàá ṣẹlẹ̀ ní Dínìyàn. Bẹ́ẹ̀ ni. Wọ́n bá ní ìgbì o, ìgbì burúkú yẹn, ọmọ ìgbìrà yẹn, ìyá ìgbìrà. Háì, ẹni bá rí ìgbìrà, kó ya na pápá bora ni o. Kó sá lebélebélebélebe. Ó ti pẹ́ tán ti ń gbúrò ìlú yẹn sígbà táwa kékeré. Wọ́n ní ìgbìrà. Ìgbì orúkọ ẹ̀ ń rò láàfin. Ó tún ti gbé mi jáde. Lọ́ bá ní ṣe ló lọ fọ́ọ̀mù àwọn ẹ ṣáà mọ àwọn tó máa ń ṣe immunization yẹn tó máa ń káàkiri, tó máa ń rìn ní gbogbo ìgbèríko ní Nàìjíríà. Wọ́n máa sọ pé àwọn tó máa lọ sí school, primary school, wọ́n ní gbogbo àwọn ọmọ tẹ nílé, ẹ kó wọn jáde, kíní kan, wọ́n máa ń fún wọn lábẹ́rẹ́ láti 1 year títí di 5 years, títí di 6 years. Olúkálùkù ní abúlé láyé ìgbà yẹn, wọ́n máa da gbogbo àwọn ọmọ jáde. Wọ́n á dé nursery, wọ́n á dé school, wọ́n máa ní wọ́n fẹ́ gba abẹ́rẹ́ fún àwọn ọmọdé ìwé. Èmi kẹ̀, mo ti sọ fún àwọn ọmọ tèmi nígbà tí mo wà ní Nàìjíríà, wọ́n ń fún láíláí. Mo máa ń sọ fún àwọn màámi, ẹ má jẹ́ kí àwọn ọmọ tó ń gbé lọ́dọ̀ yín, ẹ má jẹ́ kí wọ́n lọ dé school. Wọ́n ní kí wọ́n má fún anybody ní immunization. Wọ́n máa ń tiẹ̀ sọ fún wọn pé kí wọ́n sọ fún teacher wọn. Anybody tó bá gbé immunization wá, kó count àwọn ọmọ mi out. Ẹ má fún àwọn ọmọ tèmi. Wọ́n máa ń ṣe yẹn dáadáa ní Nàìjíríà. Wọ́n ní àwọn tó káàkiri àwọn nọ́ọ̀sì, àṣà àwọn quack nurse ní wọ́n ní ìgbì Mariam. Wọ́n ní ṣe ló lọ fọ́ọ̀mù, ó lọ kó wọn jọ. Ṣé mọ̀ pé ó máa ń ní owó ogbó tó ní? Kò sí nǹkan tí ò lè fowó ẹ̀dá lára. Sí ibi náà ló fi gbogbo owó náà ṣe, kò fi ṣe nǹkan rẹ̀. Àbí ta ló gbúrò Mariam ní Nàìjíríà? Mariam Anako. Wọ́n ló tọkọ̀ fún pé ẹnu ọjọ́ mẹ́ta yìí tó wá ń bá kábíyèsí jẹ́ Ògúnwùsì. Ta ló mọ̀ ní agboolé Ògúnwùsì pé ìyàwó wọn? Gbogbo èyí tó ń jẹ́ ìyàwó kábíyèsí kò tí ju ọdún mẹ́ta lọ bóyá ló tiẹ̀ pé. Ìgbì ẹ tó bá rí gbìrà kó ferege. Wọ́n ní àwọn èèyàn kan náà ló ń ba gbogbo ìlú jẹ́. Bẹ́ẹ̀ ni. Lọ́ bá ní àwọn nọ́ọ̀sì yẹn, wọ́n ní àwọn fẹ́ fún wọn. Wọ́n dé ilé, wọ́n ní wọ́n fẹ́ fún àwọn ọmọ Naomi ní immunization kó kán wá sí ààfin. Wọ́n dé ààfin, wọ́n ní àwọn ọmọ wọn kọ́ àwọn ọmọ jáde, wọ́n fẹ́ fún wọn ní immunization. Wọ́n ní Naomi ní lóòótọ́ àwọn ọmọ òun wà níbẹ̀ pé bẹ̀tẹ̀ òun ò lè fún wọn, pé tóun bá fún wọn, pé jọ́ kínní lòun ti máa ń fún wọn ní immunization ní ibi iṣẹ́, ní hospital. Hospital lòun ti máa ń fún wọn ní immunization, wọn kì í fún wọn ní anyhow. Bàbá yìí ti sọ pé immunization abẹ́lé. Òun ò mọ orúkọ nọ́ọ̀sì tó bóyá qualified nurse, òun ò mọ̀. Bàbá yìí ti sọ pé àwọn quack nurse, àṣà àwọn quack nurse yẹn ló lọ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀. Kì í máa ṣe kékeré o. Wọ́n láwọn quack nurse, wọ́n ṣàtẹ̀léra wọn wá. Wọ́n láwọn fẹ́ fún wọ́n ní Naomi, ṣe mọ̀ pé prophetess ni. Ẹ̀mí yẹn ti sọ pé ta ló fẹ́ fún àwọn ọmọ, ta ló fẹ́ fún ní invitation. Àwọn illiterate yẹn náà ló máa ń gbé. Wọ́n á lọ ká àwọn ọmọ jáde, ẹ wá gba abẹ́rẹ́ àjẹsára. Ẹ wá gba abẹ́rẹ́ àjẹsára. Wọ́n á bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ. Àṣé Naomi ti gẹ́ẹ̀tì pé kò sí nǹkan táwọn eléyìí ò lè dá lára. Àṣé ìgbì ló ràn wọ́n. Ó lọ fọ́ọ̀mù àwọn group. Wọ́n múra aṣọ nọ́ọ̀sì, àwọn aṣọ tó máa ń wọ̀ yẹn, àwọn aṣọ nọ́ọ̀sì. Wọ́n ṣàgbé àwọn box. Ẹ̀yin mọ̀ bóyá wọ́n ń tà lọ́jà náà, wọ́n máa ti prepare. Kò sí oye ìgbà tí ò ní ná. Any amount ló lè ná, wọ́n máa prepare bá àwọn nọ́ọ̀sì gidi. Okay now as equipment, ó ti lọ rọ májèlé sínú kíní pé kán fún àwọn ọmọ. Wọ́n sọ pé àwọn fẹ́ fún ọmọ kan lọ fún àwọn ọmọ Naomi ní injection, bẹ̀tẹ̀ Ọlọ́run ò wá gbà fún wọn. Wọ́n fẹ́ pa àwọn ọmọ ọlọ́mọ. Wọ́n ní bí Naomi wá ní fún àwọn ọmọ. Kábíyèsí níbo lẹ ti wá? Hospital lẹ ti wá, níbo ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo kábíyèsí. Kábíyèsí, ó ti o. Wọ́n ní ẹ̀mí wọn ti sọ fún wọn, ọ̀rọ̀ wọ́n ti get ẹ̀ pé ara ti ń fún wọn pé eléyìí kó má jẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè dánwò. Ashley àti Ìgbì ní ààfin. Wọ́n jẹ́ expert nínú kan ṣe bí.
ó rọ̀ wọ́n lọ́rùn pa àwọn ọmọ èṣù tẹ́lẹ̀ àwọn ọmọ dẹ́vù àwọn ọmọ sátánì náà bá ní kábíyèsí hospital lẹ ti wá ń bolẹ̀ ti wá station wo kinní kan àwọn ní kábíyèsí kò nídìí ẹbí iṣẹ́ wọn làwọn ṣe wọn iṣẹ́ yín lẹ̀ ṣe wọ́n ní bá kábíyèsí bẹ̀rẹ̀ sí ní tarogate wọn nìyẹn before you know ara ti ń fún wọ́n ti ń ṣòṣì orí burúkú ti ń bá wọn wọ́n ti ń gbọ̀n hospital wo lẹ ti wá kinní kò tẹ́ ẹ̀ bá sọ hospital kinní kan gbogbo bàbá aṣọ wọn náà ti ń gbọ̀n ara ti ń fún wọn ti ń gbọ̀n kábíyèsí ní kí ló dé kí ló ń ṣe yín tẹ̀ ń gbọ̀n níbo lẹ ti wá clinic wo lẹ ti wá hospital wo lẹ ti wá kinní kan wọ́n ní before you know it wọ́n ti ń gbọ̀n kábíyèsí ọ̀rọ̀ yín ní ìfura lọ́wọ́ kí lẹ wá ṣe ń bíbẹ̀ ṣé àníbo lẹ ti wá wọ́n máa ń gbọ̀n wọ́n ní káwọn sòótọ́ pé kábíyèsí máa ń wé nǹkan tó kábíyèsí ń sọ pé àwọn ti gẹ̀ẹ́tẹ̀ kwara ti ń fún wọn pé wọ́n rán wọn ni o ta ló rán yín wọ́n ní Mariam ló rán wọn wọ́n ló páàkì wọn pé kán wá fún àwọn ọmọ Naomi ní poison injection kán disguise bí àwọn nọ́ọ̀sì tó tọ́ tán ṣiṣẹ́ ní hospital tán kọjá lójúlé dójúlé wọ́n ló parí o wọ́n ṣe kó wọn ọ̀hún lórí burúkú tán kó wọn tán pa àwọn DSS pé kán gbé wọn wọ́n bá ní Mariam kọ́ lọ pé Mariam ó tún ti na pápá bora kò ń dúró ṣé gbọ́ tí mo sọ fún wa mo ní ṣe rí bí àwọn olórí tó wà láàfin pẹ̀lú iṣẹ́ ibi tí wọ́n ra wọlé pé àwọn máa ṣe ẹrú Naomi ò tiẹ̀ bà wọ́n lébi wọ́n fẹ́ bẹ̀rù Ọlọ́run kọ́ tiẹ̀ sọ wípé pé ọmọbìnrin yìí tá tiẹ̀ ṣe gbogbo kinní yìí fún ǹjẹ́ torí àná ṣe máa ń pè ní àjẹ́ wọ́n ní àjẹ́ ní Naomi wọ́n ní olóògùn ní Naomi wọ́n ní oògùn tó ń ṣe yẹn gbóná ju tiwọn lọ pé tìtorí ẹ̀ wà tán lé tán bá tán wá ohun tán rí wọ́n wá rú oògùn tó ń lò wọ́n rí wọ́n mọ̀ pé àfẹni tó bá gbọ́ Ọlọ́run gbọ́ nìkan ló lè máa àṣírí Mariam àìgbọ́ Ọlọ́run gbọ́ ò lè máa ṣírí Mariam mo ní kán sọ fún Mariam sọ fún wọn pé tẹ bá fẹ́ mọ irú oògùn tó ń lò ẹ súnmọ́ òun á fọ̀nà hàn yín torí kò sí nǹkan tí wọ́n lè ṣe nínú oògùn wọ́n máa bá Ọlọ́run wájú ni ṣé oògùn wa jẹ́ ta ló ń jẹun tájá ń jù èṣù àti Ọlọ́run wá ṣẹgbẹ́ àbí òun àtẹ̀mí mọ́ wá ń ṣẹgbẹ́ ká má sọ pé Jésù ká má ti sọ pé Ọlọ́run ẹ rí i pé Sátánì ti ṣe ó ti ṣubú dànù gbogbo àwọn tó ń tẹ̀lé lẹ́yìn wọ́n fi ara wọn fún ìyà jẹ ìyà ńlá wọ́n fira wọn fún ìyèrera ó ṣe yẹ kó rí nìyẹn wọ́n máa lé wọn níbà wọ́n máa ṣùgbọ́n disgrace ní gbogbo ìgbà ẹ̀yin èèyàn mi ó lágbára ẹ má jẹ́ kí a tẹ̀lé Sátánì mọ́ torí Sátánì ò fẹ́ fún èèyàn ní nǹkan rẹ̀ wọ́n ṣe ń dáwọ́ lé báyìí láṣìírí wọn tú ìyẹn àwọn tó ń victimize Naomi táwọn ti sọ pé Naomi á wulẹ̀ já pátá yá tètè bẹ̀rẹ̀ sí ní ṣí àrọ̀ kò dúró di pípẹ́ yìí kẹ̀ ẹ máa mọ̀fò ni Ògúnjàre àbí Ògúnjayé wọ́n máa dì pẹ̀lú wọn lójúkorojú láàfin Jésù Kristi àtàngẹ́lì àtàwọn ogun ọ̀run àwọn yẹn wọ́n bá Naomi wọ́n fi atẹ́gùn sí Naomi ìtí Naomi kan rí ó ń rí physically ó ń rí lójúkorojú bẹ́ẹ̀ tí wọ́n lè pa ẹ̀mí débi pé wọ́n fẹ́ para wọ́n lè para débi pé wọ́n fẹ́ pa ẹ̀mí ẹ̀yin èèyàn wa wọ́n ní sáré gbébòrin náà wá pé lè gan kàyéfì ni a gbọ́dọ̀ máa fura in anything to do ká máa fura Bíbélì sọ fún wa ó ní ẹni tó bá dúró kó kíyèsára kó má bàa ṣubú má lérò pé ó ti dúró kíyèsára kó má bàa ṣubú ẹ̀yin èèyàn mi ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi fi tó kù sí comment section ẹ ṣé o kẹ́ bá mi subscribe tó wá pé first time tẹ́ ṣe fẹ́ gbọ́ ohùn mi nínú iṣẹ́ wa ẹ bá tẹ bọ́tì kékeré yẹn á fún yín ní go ahead anytime tẹ́ bá ti drop ẹ̀yin ni máa kọ́kọ́ gbọ́ àwọn gist wa ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa
láyọ̀ ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen.